Ọbámidélé gómìnà. Gómìnà gómìnà gómìnà. Ìpínlẹ̀ Ògùn wà gómìnà. Gómìnà gómìnà gómìnà. MFR gómìnà. Gómìnà gómìnà gómìnà. Happy birthday to you o. Happy birthday to you o. Gómìnà Dàpọ̀ Abíọ́dún o. Akẹ́kọ̀ọ́ balẹ̀ ọjà ibi owó gbé so. Gómìnà ìpínlẹ̀ Ògùn ni mò ń pè yó. Ọdọọdún ní jágbórùwé o, ọdọọdún lẹ̀ wá wà. Ó ti ṣọdún èyí náà, ó ṣe tẹ̀mí ìtayà tọmọ àìkú baálẹ̀ ọ̀rọ̀. Gómìnà Dàpọ̀ Abíọ́dún o. Bàbá àṣìṣì ọlọ́jọ́ bí òní ọmọ tàtàrù ọ̀wà pẹ́ẹ́nì fẹsẹ̀ kọ ọ̀rọ̀ rẹ̀ níbàyè nínú. Ẹbí wọn lọmọ láyé ní bí ọdẹ o. Ọmọ amọ́ròrò bí ilẹ̀kẹ̀. Ọmọ mọ́yọ̀mọ́yọ̀ olùgbani aṣọ mọ́jà. Ọmọ ìrègùn àfijàlọ. Ọmọ mọ́ká ọmọ màkà ọmọ mọ́ká lò. Lábẹ́rin tán lobìnrin lọ́rọ̀ bẹ̀. Yọ̀mù 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 lọ́rọ̀ ké. Ọ̀rọ̀ òkè ojú ẹ̀ mi. Ọmọ kẹsàyà mi pupa lé. Bí dúdú pèrè àwọn yẹn. Ọmọ kẹgbàbẹ̀rẹ̀ wá máa gbọ́ bẹ̀rẹ̀ lọ. Ọmọ ẹlẹ́pẹ́ ìbìdò. Ọmọ ṣọ́ìndò 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 àgbọ̀n. Olúwaṣèwọ̀n Abíọ́dún bẹ́tí ẹ̀ bá ń já. Ọmọ gómìnà ló ní máa kí ọ. Ọ̀nàrẹ́bù Aṣíwájú Àkànúrùdín Adéwálé. Ó ṣàmọ̀dún. Ó ṣàmọ̀dún o. Àkànàmàgbò èyíkú ó ṣàmọ̀dún. Ó ṣàmọ̀dún o. Ó ṣàmọ̀dún. Ó ṣàmọ̀dún o. Àkànàmàgbò èyíkú ó ṣàmọ̀dún o. Ayàtọ̀mọ́. Gbogbo ayé ló ń yọ̀ ọmọ owó, gbogbo ẹ̀dá ló ń yọ̀ ọmọ ọmọ tuntun. Bọ́mọdé ròyìn àṣàkàrà nù, ayé ìyọ̀lá ayé tirẹ̀. Ó ṣàmọ̀dún. Ó ṣàmọ̀dún o. Ó ṣàmọ̀dún. Wà á ṣàmọ̀dún o. Àkànàmàgbò èyíkú ó ṣàmọ̀dún. Ayàtọ̀mọ́. Iwájú iwájú lọ́pàá járe, iwájú lọ́pàá ẹbí tí ń tẹ̀. Ìtẹ̀síwájú ní tirẹ̀. Ó ṣàmọ̀dún. Ó ṣàmọ̀dún o. Ó ṣàmọ̀dún o. Àkànàmàgbò èyíkú ó ṣàmọ̀dún. Ayàtọ̀mọ́. Gbogbo ayé ló ń yọ̀ ọmọ wọn, gbogbo ẹ̀dá ló ń yọ̀ ọmọ ọmọ tuntun. Bọ́mọdé ròyìn àṣàkàrà nù, ayé ìyọ̀lá ayé tirẹ̀. Ó ṣàmọ̀dún. Wà á ṣàmọ̀dún o. Ó ṣàmọ̀dún. Wà á ṣàmọ̀dún o. Àkànàmàgbò èyíkú ó ṣàmọ̀dún. Ayàtọ̀mọ́. Adúpẹ́ o, adúpẹ́. Adúpẹ́. Adúpẹ́ o, àwa máa ń dúpẹ́. Bẹ́ẹ̀ni. Gbogbo ọdún kan o, ẹ di gómìnà. Ẹ ti ṣàkóso ìjọba ìpínlẹ̀ Ògùn. Jẹ́ ẹ ti gbọ́. Pé kí ni? Wípé wọn ó pariwo gómìnà kan fún tẹrútọmọ kí wọ́n gbọ́ àṣírí ohun tí ó fi odindi ọdún kan ṣe lórí ipò. Èmi ò sí bẹ́ẹ̀ o. Nẹ́kẹ́nẹ́ ṣé bí wọ́n sọ ti wà ẹ̀já wa náà sọ ti wọn. Wẹ́rẹ́ tó wọlé bí ọdún kan sẹ́yìn tó di gómìnà wà nínú wa ń dùn. Ọmọ Ògùn wa ń dúpẹ́ fẹ́ni afẹ́láyàn ẹni táyàn yìí sàn wá nípínlẹ̀ Ògùn. Ẹ wo ẹ kú lè ńlá kára ilé ojàre ẹ̀rẹ̀ wa ńlá kérú ọ̀nà. Gbogbo onílé yìí pátápátá mu kágò kí n tó wọlé èmi ọmọ yín náà mà ní. Ẹ̀yà àjọ ojú mi ṣe o. Orúkọ mi ò yí padà Ṣẹ́gun Ògúngbè náà ni mò ń jẹ́. Èmi gangan l'Àkànní àgbà. Káàbọ̀ Àkànní. Adúpẹ́ o, adúpẹ́. Adúpẹ́ o, adúpẹ́ o, àwa máa ń dúpẹ́. Olúwa ṣe. Gbogbo ọdún kan o, ẹ di gómìnà. Ẹ ti ṣàkóso ìjọba ìpínlẹ̀ Ògùn. Bẹ́ẹ̀ni. Prince Àgbọ̀n Abíọ́dún òní. Ẹlẹ́fà rẹ̀ máa kú òní. Ǹjẹ́ ẹ ti gbọ́? Pé kí ni? Pé bí ọdún kan sẹ́yìn ní ìpínlẹ̀ Ògùn bí ọmọ oyè tuntun pàtàkì kan. Kí wá lóko rẹ̀? Orúkọ rẹ̀ a máa jẹ́ Prince Adédàpọ̀ Olúwaṣeun Abíọ́dún MFR.
àmọ́ ṣá ní tèmi fúnra mi mo máa ń pè ní ọmọ àtàtà. nítorí kíni. torí kí n tó ní. nígbà tó jẹ́ pé ohun tí ń bẹ níwájú gómìnà lù mí láti ṣe fódìdí ọdún 8 òun lòun parí kọ́dún kan tó pé láì màrìwò dání. ẹ ṣé àwò. bẹ́ẹ̀ ni a ti gbúròó free education lóògùn state ọjọ́ pẹ́ ọmọ Abíọ́dún ló dé tó dẹ́kọ̀ ọ̀fẹ́ padà fún wa. àkíkà. 236 primary school ní ìjọba Dàpọ̀ Abíọ́dún tún ṣe nípínlẹ̀ tá a wà yìí. àti gbogbo àwọn òpópónà tó ti jákàntì látọjọ́ pípẹ́ wá òun ni wọ́n ti ń fọwọ́ bà ní kọ̀ọ̀kan. ṣé láàrin ọdún kan yìí náà. bẹ́ẹ̀ ni láàrin ọdún kan ni. ẹ wo kò ṣẹlẹ̀ rí. ó ṣe dáadáa fún wa o. ó ṣe dáadáa nípìnlẹ̀ o. gómìnà Dàpọ̀ Abíọ́dún ṣe dáadáa fún wa o nípìnlẹ̀ yìí. ó ṣe dáadáa nípìnlẹ̀ o. jẹ́ tún ti gbọ́. pé kí ni. wípé ìjọba yìí ṣètò ìrànlọ́wọ́ fún àwọn àgbẹ̀ afokosọ̀rọ̀ kí jíjẹ mímú lè dìrọ̀rùn nípínlẹ̀ yìí ìyẹn anchor borrowers. banu rẹ dé o ìgbọ́n kankan. àwọn tí wọ́n ṣe ASCON exam gbogbo wọn pátápátá níjọba yìí ti gbà sẹ́nuṣẹ́ láàrin ọdún kan yìí náà. ó lọ́jọ́ sí kọ́ nìyẹn. kò tán síbẹ̀ oògùn jobs portal fún gbogbo graduate tí ń wáṣẹ́ pátápátá. ìyẹn náà dáa. ìdí rèé táwọn eléèbó fi panupọ̀ tí wọ́n wí pé kí ni wọ́n wí o. he is a man of a humongous supersonic pulchritudinous and indestructible accomplishment. ẹni ìgbọ́n kankan is also plain spoken scrupulous spontaneous extemporaneous and a luminous man. akọni kí ni túmọ̀ gbogbo èbó yìí o. ìtumọ̀ ẹ̀ ni pé ọmọ àtàtà ni gómìnà wa. ǹjẹ́ tí gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn bá wá gbàlùgbàjò tí wọ́n ń bá gómìnà yọ̀ lórí iṣẹ́ takuntakun tó ṣe láàrin ọdún kan kò wá tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ bí. ó tó kábà dúpẹ́ ó tó kábà dúpẹ́. ìdí rèé tí ọ̀nàrẹ́bù aṣíwájú Nurudeen Aka Adéwálé essay to the governor on special duty sọ wípé kí ló sọ. wọ́n ní ìtẹ̀síwájú ìpínlẹ̀ Ògùn. àjọṣe wa ni. gmt bá ń gbé òkè. àkọ́kọ́ wẹrẹ tó wọlé dé ìtura wọlé. ó ṣe dáadáa nípìnlẹ̀ Ògùn. gbogbo ohun tó lè lọ́kàn wá jẹ́jẹ́ ló yanjú ẹ̀. ó ṣe dáadáa nípìnlẹ̀ Ògùn. ọmọ jẹ́jẹ́ ní gómìnà wa ò ló ṣe ń ṣe jẹ́jẹ́. ẹ jẹ́ àṣẹ jẹ́jẹ́ ká lè gbádùn gómìnà wa. ló ṣe sọ kó ṣe dáadáa fún wa o. ó ṣe dáadáa nípìnlẹ̀ Ògùn. orí ìtẹ̀síwájú ìpínlẹ̀ Ògùn àjọṣe wa ni. ó ṣe dáadáa nípìnlẹ̀ Ògùn. adúpẹ́ o adúpẹ́ adúpẹ́ o adúpẹ́ o àwa máa ń dúpẹ́ lórí. ẹ di gómìnà ẹ ti ṣàkóso ìjọba ìpínlẹ̀ Ògùn. bẹ́ẹ̀ni prince àkọ́ Abíọ́dún òun ni. ẹ mẹ́fà rẹ̀ máa